ó ti wá fi ojú hàn gbangba báyìí wípé Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate, it is a law-abided citizen. Ìgbà t'Alhaji Wasiu Ayinde tí wọ́n rí bí nǹkan ṣe ń lọ lórí àòjọba ìdílé tí mo ti jáde, ìdílé tí Alhaji Wasiu Ayinde ti jáde, tí wọ́n dẹ̀ deny, tí wọ́n láwọn ò mọ Alhaji Wasiu Ayinde rí gẹ́gẹ́ bí ọmọ ẹbí, gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àwọn, tó dẹ̀ já sí wípé nígbà tí Alhaji Wasiu Ayinde tí wọ́n máa jẹ oyè olórí ọmọ ọba akínlẹ̀ gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, àwọn ìdílé yìí ó wà lára àwọn ìdílé tó wá kópa tí ó wá ń bẹ̀, tí ó gba owó mọ̀lẹ́bí, tí wọ́n gba oúnjẹ mọ̀lẹ́bí. Ẹ rí fídíò tí mo play, ẹ rí ọ́díò tí arákùnrin kan tí ọmọ ọba Adébáyọ̀ láti ilẹ̀ Ìjẹ̀bú tó sẹ́ndì sí mi, tí mo play ọ́díò yẹn fún yín, níbi tí màá yẹn ti claim wípé ìyàwó òun ni Alhaji Wasiu Ayinde ni wọ́n gbé iṣẹ́ olóko fún, wípé odindi ọjọ́ 7 làwọn fi bọ́ wọn ní ilẹ̀ Ìjẹ̀bú, ní Alhaji Wasiu Ayinde fi bọ́ wọn ní ilẹ̀ Ìjẹ̀bú. Ǹjẹ́ jẹ́ wá mọ̀ wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Alhaji Wasiu Ayinde ti gba kóòtù lọ báyìí o. Alhaji Wasiu Ayinde ti gba kóòtù lọ, ó ti pe gómìnà ìpínlẹ̀ Ògùn lẹ́jọ́, ó ti pe alága ìbílẹ̀ Ìjẹ̀bú Òde, ó ti pè wọ́n lẹ́jọ́. Ìdílé Fúsẹ̀ngúà náà tí wọ́n sọ wípé pẹ́pẹ́ sí okíní kan kò kí ń ṣe mọ̀lẹ́bí àwọn, kò kí ń ṣe gbá kan, kò kí ń ṣàwó kan. Alhaji Wasiu Ayinde ti pe àwọn náà lẹ́jọ́ o, àti àwọn kan tó kù náà tí ọ̀rọ̀ náà kàn, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ nínú ìwé ìròyìn. Ó ní gẹ́gẹ́ bí òfin 1951 tí wọ́n ṣe nípa fífi ọba jẹ ní ilẹ̀ Ìjẹ̀bú, wọ́n ní wípé láàrin 14 days ni ìdílé Fúsẹ̀ngúà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti fa ọmọ oyè kalẹ̀ ní ìdílé wọn. So gbogbo aládẹ̀mọ̀ wípé Alhaji Wasiu Ayinde ìdílé Ìfìdípọ̀tẹ̀ ni wọ́n ti wá, táwọn náà dẹ̀ lẹ́tọ̀ọ́ sí oyè Awujale. Kì í ṣe ìdílé Ìfìdípọ̀tẹ̀ nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí oyè yẹn o, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ìdílé 4 nìdílé tó lẹ́tọ̀ọ́ láti jẹ oyè Awujale. Òun náà ni wípé tó bá ti tó àsìkò, ṣẹ́rí máa ń sọ kíní kan fáwọn èèyàn wa, bó máa ń dàbẹ́ ní pé à ń ṣe sentiment. This is not a matter of sentiment. Kóòtù tí Alhaji Wasiu Ayinde lọ, èmi rí yẹn wípé that is the best, because ètò fi yẹ ká máa cause nuisance, ká máa lo ọwọ́ agbára, because tó bá jẹ́ ní ti pé ká lo ọwọ́ agbára ni àwọn tó ń bá Alhaji Wasiu Ayinde fa ìfáǹfà yìí, wọn ò tó bàtà ẹsẹ̀ òsì Alhaji Wasiu Ayinde. Kí ni mo sọ fún yín? Àwọn pípù yóò tó bàtà ẹsẹ̀ òsì Alhaji Wasiu Ayinde, ṣùgbọ́n Alhaji Wasiu Ayinde wò pé torí pé kálàáfíà tó lè jọba, Alhaji Wasiu Ayinde ti gba ilé ẹjọ́ lọ báyìí o. So ní báyìí gbogbo àrùn ládẹ̀mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ó lójú nǹkan téèyàn lè sọ nípa ẹ̀. So ní báyìí nísìnyìí a máa retí déètì ìgbẹ́jọ́ tí wọ́n máa dá ẹjọ́ yẹn, a máa wo ẹjọ́ tí adájọ́ fẹ́ dá, nǹkan tí adájọ́ bá sọ, nǹkan tí òfin Nàìjíríà bá sọ, àti òfin ilẹ̀ Ìjẹ̀bú, àti òfin fífìyàn jẹ oyè ọba ní ilẹ̀ Yorùbá, ohun tó bá sọ ohun la máa tẹ̀lé o. Àmọ́ lábẹ́ bó ti lè wù kó rí, oníkálukú lẹ́tọ̀ọ́ láti defend ẹni tí ó support. Though Oduduwa Voice TV, it is a media house, ṣó ti yé yín. Bayo Black yàtọ̀ sí Oduduwa Voice TV, ṣé ń gbọ́, ẹ má kó méjèèjì papọ̀ o. Bayo Black lèmi, supporter ẹni tèmi support, tèmi endorse, òun ni Alhaji Wasiu Ayinde. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé Alhaji Wasiu Ayinde ni olórí ọmọ ọba akínlẹ̀ fún gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátápátá. Ìgbà tí Alhaji Wasiu Ayinde dẹ̀ ti jẹ olórí ọmọ ọba, tọ́ba dẹ̀ ti wá wájà, ṣé kí olórí ọmọ ọba ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣe kábíyèsí fún àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀ ni? Ní ẹ jẹ́ ká gbé kinní yẹn yẹ̀wò síra wọn. So kọ́ wá sọ wípé Alhaji Wasiu Ayinde kọ́ ni fámú, kọ́ ní fọ́ọ̀mù Alhaji Wasiu Ayinde, a sì lè gbà yẹn.
kọ́ wá ní Alhaji Wasiu Ayinde ò lẹ́tọ̀ọ́ sí àwọn ò lè gbà yẹn o. ẹ ṣe máa ní Alhaji Wasiu Ayinde ò lẹ́tọ̀ọ́ sí ẹ ṣe máa ní Alhaji Wasiu Ayinde ò lẹ́tọ̀ọ́ sí ládùúgbò nǹkan tí Alhaji Wasiu Ayinde ṣe, ládùúgbò nǹkan tí Alhaji Wasiu Ayinde sacrifice nítorí àwọn ọmọ Ìjẹ̀bú. ẹ wo iye ọ̀tá tí Alhaji Wasiu Ayinde gbà ìgbà tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ń kọ́ àwọn apartment wọn, àwọn companies wọn ní Ìjẹ̀bú, gbogbo àwọn competent engineers tí wọ́n jẹ́ ọmọ Abẹ́òkúta, tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́, tí wọ́n jẹ́ ọmọ Ọ̀ṣun, tí wọ́n jẹ́ ọmọ Òṣogbo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n submit quotation fún Alhaji Wasiu Ayinde, tí wọ́n dẹ̀ jẹ́ fans, die hard fans Alhaji Wasiu Ayinde, tí wọ́n jẹ́ engineer, tí wọ́n mọṣẹ́ dáadáa, gbogbo wọn ni wọ́n submit quotation. Àmọ́ nítorí ìtẹ̀síwájú ilẹ̀ Ìjẹ̀bú, wípé ilẹ̀ Ìjẹ̀bú yẹn ó mọmú lọ́pọ̀ àyà Alhaji Wasiu Ayinde gidi gan. Gbogbo èrò ọkàn Alhaji Wasiu Ayinde ni wípé kí ilẹ̀ Ìjẹ̀bú kó ti dàbí abroad, kó ti dàbí Germany, kó ti dàbí Canada, kó ti dàbí Australia. Nǹkan tó mú ní èrò ọkàn Alhaji Wasiu Ayinde nìyẹn. Kò dẹ̀ sí bí gbogbo àlá yìí bó ṣe fẹ́ wá sí ìmúṣẹ, òun náà ni empowerment, ìrónilágbára. Kí ni empowerment tí Alhaji Wasiu Ayinde lè ṣe náà ni wípé kí ni òun náà ni gbogbo iléeṣẹ́ tí wọ́n dá sílẹ̀. Ẹ wo nínú 100% property tí Alhaji Wasiu Ayinde ní, 95% ẹ̀ Ìjẹ̀bú ló wà. 95% ẹ̀ ẹ lọ wo gbogbo àwọn top man, gbogbo àwọn top man tí wọ́n di ọ́fíìsì kàǹkà mú nínú ọ́fíìsì Alhaji Wasiu Ayinde, ọmọ Ìjẹ̀bú ní gbogbo wọn. Ṣó wá yẹ kéèyàn kan máa satisfy gbogbo eléyìí fún ìlú látàrí pé kí ìlú yẹn lè déwájú? Ṣé ẹ mọ̀ wípé Alhaji Wasiu Ayinde bá tún wá jọba, agbára yẹn tún máa wá pọ̀ fún wọn láti gbé ilẹ̀ Ìjẹ̀bú ga? Kí ló wá dé táwọn kan tí wọ́n nìkan tí wọ́n fa ilẹ̀ Ìjẹ̀bú, tí wọ́n ní àgbà, tí wọ́n ní kankan tó ń ṣe fún ilẹ̀ Ìjẹ̀bú ju pé wọ́n fẹ́ wá lu ilẹ̀ Ìjẹ̀bú ní jìbìtì lọ, wọ́n fẹ́ wá kó dúkìá ilẹ̀ Ìjẹ̀bú lọ? Kí ló wá dé tó sì wá jẹ́ pé irú àwọn èèyàn báyẹn la wá fẹ́ gbélékè Alhaji Wasiu Ayinde tó ti ń ṣe dáadáa bọ̀ tipẹ́tipẹ́ tí gbogbo èèyàn ti mọ̀? Alhaji Wasiu Ayinde bá fi lè rí opportunity láti di Awujale ilẹ̀ Ìjẹ̀bú, ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ máa gbádùn gidi gan, torí pé kí ni Alhaji Wasiu Ayinde is a man of policy. Ẹni tó ní policy ni Alhaji Wasiu Ayinde. Bẹ́ẹ̀ ni mo sọ, ṣe rí irú èèyàn bí Alhaji Wasiu Ayinde yẹn, ẹ má jẹ́ ká tanra wa, ìjọba ò ní fẹ́ gbà kí irú ẹni báyẹn di gọ́vnà, torí ẹni tó ní policy, ẹni tó ní agbára, tó wà connected, ẹni tí ò ṣe é mí lọ́wọ́ wò, tí ò ṣe é shake, ẹni tí ò ṣe é fi ìlọ̀kulọ̀ lọ ní Alhaji Wasiu Ayinde. Bọ̀kínní yẹn ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ èèyàn pé nǹkan tó jẹ́ káwọn èèyàn máa takò Alhaji Wasiu Ayinde ní wípé ọmọ wípé Alhaji Wasiu Ayinde ẹja ńlá ni wọ́n ò ṣe é control anyhow, wọn ò lè fi ìlọ̀kulọ̀ lọ Alhaji Wasiu Ayinde. Ṣé ẹ̀dẹ̀mọ̀ tí Alhaji Wasiu Ayinde bá jọba, gbogbo ẹ̀tọ́ tó yẹ kí ìjọba máa ṣe fún ilẹ̀ Ìjẹ̀bú, kò sí ọba kankan, kò sí ìjọba, kò sí gọ́vnà kan tó máa lágbára láti divert ẹ̀. Ṣé kò yẹ kí ni àwọn ọmọ Ìjẹ̀bú máa dùn láti rí irú Alhaji Wasiu Ayinde yẹn wípé àwọn tí ẹ wà interest nínú ipò Awujale ṣe ń wáìnì ni oore Alhaji Wasiu Ayinde fẹ́ ṣe fún yín náà? Mo máa ń sọ Alhaji Wasiu Ayinde ju ọba lọ, yes, ẹnu mi gbà, torí Alhaji Wasiu Ayinde ó ṣe kí ni wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ ọba lọ ní ilẹ̀ Yorùbá, ní Nàìjíríà lápapọ̀ tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọba ń dọ̀bálẹ̀ fún Alhaji Wasiu Ayinde ni o. Atọ́ba tẹ́lẹ̀kù tó jọba ní Alhaji Wasiu Ayinde. Àmọ́ kíní mi ni ó yàtọ̀ sí kíní wa ni. Bẹ́yìn ọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ bá lórí tẹ̀ ń rò, ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká ti sentiment, ẹ má jẹ́ ká ti ojú ìṣàjú bọ̀, ẹ má jẹ́ ká ti ìlara, ẹ má lo ìlara, ẹ má fi ìlara sínú kíní yìí, ẹ má lo ìlara, ẹ má lo ìlara, ẹ má lo ìlara. Oníkálukú ó ní entitlement sí opinion tiẹ̀. Ládùúgbò àwọn èèyàn tí wọ́n jáde bí èèyàn 60 ló jáde láti du ipò Awujale, mélòó nínú wọn ló ń trend káàkiri orí social media táwọn èèyàn sọ pé ẹ kò lẹ ta ló mọ́tọ́? Ẹ jẹ́ ká bira wa léèrè.
ẹ jẹ́ ká bira wa léèrè ta ló mọ́ tán tẹ́yìn kan wá sọ yí pé Alhaji Wasiu Ayinde wo ó ní gbéraga ó nígbà kan ó láwo kan ó ní kinní kan ẹjọ́ ta ni ò ní gbéraga ta ni ò ní gbéraga ẹ má jẹ́ ká tanra wa ẹni tí fóòtọ̀ sí ló ń pè láràmù ìhun tó wà lọ́wọ́ Alhaji Wasiu Ayinde ẹlòmíì tó ní Alhaji Wasiu Ayinde ní ìgbéraga tẹ́ ẹ bá lọ wo ìwà ẹ̀ pẹ̀lú bí kò ṣe ní nǹkan kan tẹ́ ẹ bá lọ wo ìwà ẹ̀ ẹ rí wípé ọlọ́run tí ó fẹ́ lòmí lówó torí pé kí ni tó bá ní owó yẹn lọ́wọ́ ẹ má jẹ́ ká tanra wa yóò máa ṣe bí ọlọ́run ni Alhaji Wasiu Ayinde ṣe ní owó tó bó ṣe lókìkí tó bó ṣe níyì tó bó ṣe gbajúmọ̀ tó bó ṣe dìlúmọ̀ọ́ká tó still yet no Alhaji Wasiu Ayinde tún wá come low to that level pé ó yá ọmọ fẹ́ tẹ́rí gba adé ọba ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tó fẹ́ jọba wàhálà ìlú ló fẹ́ kó sórí náà ṣẹ́yìn ò mọ̀ bẹ́ẹ̀ ẹ rò pé eré lọ́ba ń ṣe ṣé mọ̀ pé ọba gbọ́dọ̀ jẹ́ ni tó máa jà fitafita pé ìlú mi ìyà ò gbọ́dọ̀ jẹ́ ìlú mi láìra ẹni tó jẹ́ lè kọ̀yà tó ní nǹkan tó lè fi kọ̀yà lọ́wọ́ irú àwọn tí ó wà competent láti jọba náà ni irú èèyàn bíi Alhaji Wasiu Ayinde yẹn ọmọ bíbí inú Alhaji Wasiu Ayinde is a barrister is a lawyer ẹ wá sọ fún mi tí Alhaji Wasiu Ayinde yìí bá di Awùjalẹ̀ báwo ni ìyà ṣe fẹ́ jẹ ọmọ Ìjẹ̀bú ẹ má jẹ́ ká tanra wa ẹni tó mọjú ògùn nípa bìnírè èyí lọ́wọ́ àmọ̀ràn tèmi Bayo Black fún gbogbo ọmọ Ìjẹ̀bú ní tilé toko wípé kí ni ẹ jẹ́ ká túyáyá ẹ jẹ́ ká gbárùkù ti Alhaji Wasiu Ayinde kò sẹ́ni tí ó níbi tó kù sí ẹ fi ibi tálàjì Wasiu Ayinde kù sí sílẹ̀ advantage tá a máa rí lára Alhaji Wasiu Ayinde tí wọ́n bá di Àwùjalẹ̀ ìyẹn ni kẹ́ ẹ máa jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ èwo ni kẹ́ ẹ máa lọ gbé ó ṣe gbá kan ó gbá lágbájá kan létí ṣé lágbájá yóò ṣe ni wọ́n gbá létí ni tẹ́ni tí Alhaji Wasiu Ayinde bá ṣe nǹkan tí ó tẹ́ lọ́rùn fún kẹ́ni yẹn gbálé ẹjọ́ lọ náà everybody were entitled to his opinion tó ẹni tálàjì gbá létí tálàjì tiẹ̀ gbá létí ẹ wo bí ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má falẹ̀ Ìjẹ̀bú sẹ́yìn o ẹni tó máa gbé ilẹ̀ Ìjẹ̀bú lọ síwájú òun ni kẹ́ ẹ fi jọba òun ni kẹ́ ẹ ṣe kíni òun ni kẹ́ ẹ gbádé fún ẹ gbàgbé pé ìdílé kan ló ń jẹ́ ìdílé kan ni ò kì í jẹ́ ẹ wo bí tó bá jẹ́ pé ìdílé tí ò jọba rí tí ò tiẹ̀ sí lára ṣe ẹ wo bí ẹ má yẹ ká tanra wa ó yí Àwùjalẹ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú ló lẹ́tọ̀ọ́ sí kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ gbàgbé ìdílé wo ẹ rò pé ká ní mo wá láti Ìjẹ̀bú ni ká ní mo kàn lọ wá tí mo jọmọ Ìjẹ̀bú ẹ rò pé mi náà ní jáde ni kí ló ń jẹ́ pé ìdílé kan kọ́ máa sọ wípé gọ́vnà Ogun State nísìn ìdílé kan ló ń jẹ́ ṣe ìyá wèrè ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó máa mú ìlú lọ síwájú tó máa gbé wa ga ní kẹ́jẹ́ ká fi joyè tó máa mú àgbègà bá ilẹ̀ wa òun ní kẹ́jẹ́ ká fi jọba mẹ́wàá Alhaji Wasiu Ayinde tún bìlọ́ǹgì sára àwọn ìdílé tó ń jọba ẹ̀yin kan dẹ́wà fẹ́ torí nǹkan tẹ́ fẹ́ jẹ torí brown envelope torí ilẹ̀ tẹ́ fẹ́ jíta ẹ wá ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ nípa Alhaji Wasiu Ayinde ṣọ́ọ̀fì ṣe yín ni ẹ lọ tèkì táìmù yín o last one ni yín lélẹ̀ Alhaji Wasiu Ayinde ti gba kóòtù lọ accepted so ìjọba ẹjọ́ abẹ́yìn arọ̀yìn ẹ bá wa pín ire kẹ bá wa láre ẹ má jẹ́ kó gbé Alhaji Wasiu Ayinde látẹ̀yìn o bẹ́ẹ̀ ni torí pé kí ni sèmi títí báyìí ní ṣàwo sèmi títí sèmi jìnnà òun náà láwo sèmi jìnnà ẹ̀yin tèmi èmi ni tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi láṣẹ Elédùmarè etí náà ò ní di o ẹ wo bí mo sọ yìí mo dúró ná ó tún dijọ́ mi ìjọ re a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà wò gbogbo ẹni bá na má bọ̀ òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè kí n tó máa lọ lórí ètò lénìí ẹ yẹ kí n sáré dọ́dọ̀ bá mi Adéifá Asọ̀rọ̀dayọ̀ February 14 ọdún 2026 tí ó ń bọ̀ lọ́nà yìí òun náà ni ọdún ayẹyẹ ọdún Ifá wọn àti ọdún ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tú yáyà ká péjú pésẹ̀ síbẹ̀ o àǹkàrá wà fún títà a máa fi nọ́mbà tẹ́lẹ̀ pé fẹ́yìn tẹ́ bá fẹ́ ra àǹkàrá aṣọ àǹkàrá ọdún Ifá àti ti olóyè Adéifá Asọ̀rọ̀dayọ̀ ọba ẹdun onífá ti ìlú Ọbántòkò ẹ wo bí
ẹ má jẹ́ ká tanra wa, ẹ wò abínibí yàtọ̀ sí ability o. Tó bá jẹ́ tọ̀rọ̀ ti Ifá, ohun tí Ọlọ́run fi rán Adé Ifá asọ̀rọ̀dayọ̀ nìyẹn. So iléeṣẹ́ Oduduwa Voice TV àti èmi Bayo Black à ń fi àsìkò yìí a fi ń kéde ẹ̀ fún gbogbo ẹ̀yin ènìyàn wípé Adé Ifá 2026 ó ti ń bọ̀ lọ́nà o. Ẹ tètè lọ ra àǹkárá tiyín o. A ó máa bọ̀ bẹ́ẹ̀ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Mo sọ yìí mo dúró náà ó tún dijọ́ mi ọjọ́ ire o.